lè tó ń pretend pé o mọ nǹkan tí mo sọ. Shut up, what are you talking about? Ṣé torí mo dákẹ́ látọjọ́ ìmọ̀ ń wù ẹ́? Ìwọ ìyàwó tèmi ó sọ̀rọ̀ ẹ̀dájà wọ́n bẹ̀ sùn kiri ní hòtẹ́ẹ̀lì. Really? Ṣé kò ṣe pé ó sí wípa? Tẹ̀wá sí ìsìn fóònù mo máa rẹ̀ gan. Kí ló ń tú fóònù ọ̀pọ̀ ẹ̀ kiri fún gan pàápàá? Ó ní wàhálà o bí ṣe ń wú ẹ yìí wá ti ní hypertension. Ẹ sọ fún ẹ pé kò ṣe sùúrù òun káàkiri borí kí ló ṣe ẹ̀ náà? And you've never been a faithful husband for once. She hasn't been a faithful wife either. Ó sáré wọn mọ́tò bíi eléyìí ṣé ìgbà tó bá pa mí ni. Tẹ̀lé kí lẹ̀ ń sọ yìí. Àlọ́kọ mi ṣe ọkọ mi ti máa gbóbìnrin lọlé kí lẹ̀ ń sọ yìí. Ṣé fẹ́ bá tèmi jẹ́ ni àlọ́kọ mi máa ti gbóbìnrin lọlé ẹ̀sọ́ tó kọ̀ sáré. Sọ́ni kú ọkọ ló fẹ́ kú báyìí. Ẹ wọ ẹ fi mí lẹ̀ jẹ́ kúkú. Ṣé fẹ́ pa mí pẹ̀lú kókó? Ẹ jẹ́ kúkú kí n gbé mọ́tò mi o. Ẹ kúkú jẹ́ kí n gbé mọ́tò mi o. O lè kúrò nínú ilé àbí kò sí problem máa kó jáde fún ẹ. I said nice to meet you. Sorry, nice to meet you too. Bí àwọn kan wà tó bá rán yàn sí ibi kan lọ nù ẹ wọ́n máa nu ẹni yẹn débi pé tó bá sọ pé wọ́n nu ẹni yìí kú nílé yẹn. Kí ni? Ẹni kí wọ́n fà mọ́. Kí ló ń wò? Mi ò ní kankan. Maybe you should just introduce sex toys to your husband. Sex toy. Yes. Bó ṣe wà ṣọ́bí èmi ní títí èmi tèmi àtọkọ mi jọ ń lò. Wo madam wo ṣe pọ́n bí ọ̀lẹ àwẹ̀. Ẹ má yẹ kí n rí yín fín o kí ló ṣẹlẹ̀ náà kí ló dé ṣé mo sọ ẹ̀yin àtọkọ mi papọ̀ ni ṣé fẹ́ balẹ̀ ayé mi jẹ́ ni. The question is what are you doing here? Even when you know that you are the one that wronged me. Wronged you? Yes. Tó bá jẹ́ pé obìnrin ni ó pè ẹ̀yìn kò ní dá fún ẹ. You don't understand ló lọ báyìí kò má lọ wá báyìí. Or else I'm a new problem. It's a new problem already. A big one that we can't even solve ourselves. Àti ní problem. Àti ní problem. Àti ní problem. Èmi àti ẹ ti ní problem. Ìyanu ni orúkọ mi. Eré orí ìtàgé ni mò ń ṣe. Ìyanu. Ọmọ tó ń sọ tó sọ bọ́. Jọ ṣe máa gbé ìhó mi pẹ̀lú àwọn ọkọ mi. Because èèyàn tó bá ń live tí ò ní àkíyèsí irú wọn máa ń padà parun. Wọ́n ti sọ bẹ́ẹ̀ náà wọ́n ti ní pé òní mọ iye kan tí tó bá sọnù. Now that you lost me, you are coming back. Wá ti mọ̀ pé irú àwọn èèyàn bá yẹn àlùwalá olóńgbò wọn ọgbọ́n àti kẹran jẹ ni. Kò sẹ́ni akégbá kàtàkà. Oh my God! Kí ni gbogbo rọ́bìṣì ń sìn? Kí ni gbogbo òṣì ń sìn yìí? Ẹ sọ fún mi náà. Ẹ sọ fún mi pé màmá àwọn ọ̀rẹ́ ẹ̀ máa fi jó ọgbà máa fi join mi. This is rubbish. Ẹ mọ̀ pé mi lọ́mọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Mo ti prepare ara mi gbogbo lines mi pápátá ni mo ti rehearse mo ti mú everything. This girl will check anything yọ. Ẹ máa ga ju àwọn tó wà wájú yín lọ. Àmì o. Èlè di star tẹ bá rí star ojú òfurufú lẹ ti gbé mi. mi ni kò yé mi. Mínì ní pé owó yóò kì í ṣe owó mi. Jẹ́ kí n kọ́ yé mi ṣé aṣẹ́wó ni ẹ ni àbí runs girl ni ẹ. Lọ́nà kò ti yá mi lọ́nà kò ti síwìn wo ṣọ́tìrì bíi ti bàtà yìí máa kọ́ wọn ẹ lórí gbogbo nígbàrọ̀ tó ń ṣe gbogbo jẹ́nà rẹ̀ máa já máa lọ tà dànù ni. Èwo ni kọ́nà òṣì tó fẹ́ lọ dúró sí ṣó fẹ́ gbọ́ torí kò ti rìn jìjì bẹ́ẹ̀ o dẹ́yìn tó rẹ̀ ní ọ̀nà mọ̀ ṣe lọ́bẹ̀ tí mi ò ṣe fẹ́ fẹ́ mi ò lè máa mọ́kàn tó mo máa ké tẹ̀lé mi. O ní days mọ́ o ní jo. O ní days mọ́ you use your brain tó bá mi ti obìnrin mi use your brain. Èyí ilé burú báyìí kórè yẹn tó máa bá ṣe wọ́n lè gbogbo yẹn kú lára ẹ̀ ó lè dáyé gbé. Ẹ kúkú yẹ wà náà nìyẹn náà tẹ́ ẹ̀rọ ọmọ bí gbé àti gbé porin náà ní tẹ̀dá bomi adágún ó bá yẹ kó bí akọ́ nígbà ẹ̀gbọ́n lẹ jẹ́ sí mi ni màá fún yín jù báyìí lọ. Timola Films Production. Pino Pila Wayomi. Easy. Believe it. Deep down in my heart, I love you. Ìfẹ́ mi ọkàn mi alábàásọ̀ mi ò. Ẹyin jú mi màmá rẹ̀ ó mú. Ẹyin jú mi. Ìkànnà wo kòkò mọ́wọ́. Irun wo kòkò mọ́rí. I love you baby girl. Ahọ́n pẹ̀lú ẹnu. Mo jọ gbé gbọ́. Àtẹ̀yún ọjọ́ ń gbé. Ìjàmbá wọn pọ̀ lójoojúmọ́. Ọ̀tá ìjọ kò dẹ̀ni dá. Ọ̀tá ìjọ dẹ̀ni dá. Ọ̀tá ìfẹ́ rẹ̀ lè dá mi. Ọ̀tá ìfẹ́ rẹ̀ lè dá mi. Mọ̀rírì ìfẹ́ o. Mọ̀rírì ìfẹ́ o. Mọ̀rírì ìfẹ́. Àníkó mọ̀rírì ìfẹ́ o. Mọ̀rírì ìfẹ́ o.
níwà níjọ́ rẹ̀ jọ̀rẹ́. Ìmọ̀ràn kò níwà níjọ́ rẹ̀ jọ̀rẹ́. Ìgbéyàwó dẹ̀ di àwa wòran. Ìgbéyàwó di àwa wòran. Ìgbéyàwó wá di àwa wòran. Abẹ́ òfin ìdẹ̀dẹ̀ o. Ẹni mọ rírì ìfẹ́ o, a máa nọ́lá. Irú wọn máa nọ́lá, wọn máa mọ rírì ìfẹ́ o, a máa gbọ́rọ̀ jọ. A máa gbọ́rọ̀ jọ ni. Ọlọ́lá o, Bọ́lá mọ̀ fẹ́. Ó jẹ́ àbọ̀lá mọ̀ fẹ́ o. Ó rírì ìfẹ́ o, rírì ìfẹ́. Rírì ìfẹ́. Ó jẹ́ àmọ́ rírì ìfẹ́ o. Ó mọ̀ rírì ìfẹ́. Ọ̀rẹ́ mi ṣùgbọ́n ọkọ mi mọ̀ rírì ìfẹ́. Ọkọ mi àti orí mi jọ. Àyà mi mọ̀ rírì ìfẹ́ o. My name is Tirisimi Agboola. I'm a bit tall. I am beautiful and a gentle lady to the core. I'm so happy to have Abayomi Olamilekan as my husband-to-be. Happy married life to us. My name is Abayomi Olamilekan Clay. I am tall, handsome, intelligent, and a gentleman to the core. I am so happy to have Tirisimi Agboola as my beautiful wife to be. Happy married life to me. Yes. Thank you. I love you, baby girl. I hope pẹ̀lú ẹnu ọjọ́ gbẹ́gbẹ́ àtẹ̀yún ọjọ́ ń gbé. Ìjàmbá wọn pọ̀ lójoojúmọ́. Ọ̀tá ìtọ́ kò dẹ̀ni dá. Ọ̀tá ìtọ́ ò dẹ̀ni dá. Ọ̀tá ìfẹ́ rẹ̀ èlé dá mi. Ọ̀tá ìfẹ́ rẹ̀ èlé dá mi. Mọ rírì ìfẹ́ o. Mọ rírì ìfẹ́ o. Mọ rírì ìfẹ́. Àní kò mọ rírì ìfẹ́ o. Mọ rírì ìfẹ́ o. Àbáyọ̀mí ọmọ Sẹ́ríkì Babalógun òtítì Fáratìbọn Àbáyọ̀mí olówó orí mi. Wake up, darling. Wake up now. Baby mi like oorun. Ọlọ́lá o, Bọ́lá mọ̀ fẹ́. Ó jẹ́ àbọ̀lá mọ̀ fẹ́ o. Ó rírì ìfẹ́ o, rírì ìfẹ́. Rírì ìfẹ́. Ó jẹ́ àmọ́ rírì ìfẹ́ o. Ó mọ̀ rírì ìfẹ́. Ọ̀rẹ́ mi ṣùgbọ́n ọkọ mi mọ̀ rírì ìfẹ́. Ọkọ mi àti orí mi jọ. Àyà mi mọ̀ rírì ìfẹ́ o. Àyà mi mo fẹ́ bí ojú ti fẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ àwọn fẹ́lẹ́lẹ́. Fẹ́lẹ́lẹ́ 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 fẹ́lẹ́lẹ́. Ìfẹ́ ò gbọ́dọ̀ fún mi jẹ́ sọ̀rọ̀. Ìfẹ́ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìjára. Ìfẹ́ tó tutù bẹ́ẹ̀ni òwúrọ̀. Tó tutù omi dá mọ́ lówùrọ̀. Ìfẹ́ àmàmọ́ lórí tútù dẹ̀dẹ̀. Ló máa mú wa. Ní ọjí tó lówùrọ̀ wá tútù mẹ́nẹ́mẹ́nẹ́. Ìgbéyàwó níyàwó àwòrán. Ọ̀rọ̀ tẹ́díyàwó ló ń rí ìfẹ́ o.
tí ṣù bí 7 minutes tí mo fi ẹlẹ̀ sókè ń sin náà. Ó dẹ̀ ṣe ń sùn. It's unfair. Ìkà ló ṣe fún mi, ó yẹ kó ti jí mi. Ó mọ̀ pé màá lọ síbi iṣẹ́ láàárọ̀ yìí náà. Ìwọ tó mọ̀ pé o láìkò oorun mi dẹ̀ fẹ́ disturb ẹ. Òun ló ṣe jí mi. Àkóbá ńlá lélẹ̀ o. Ọlọ́run. Kò sí wàhálà, jẹ́ kí n tètè máa lọ. No. Mo ti ń bẹ ṣe oúnjẹ tó like jù, favourite ẹ̀ iṣu. Tí ẹ dúró kó jẹ slice méjì. Lóòótọ́, iṣu ló ń jẹ mi. Àmọ́ mi ò lè jẹ iṣu láàárọ̀ yìí. A ní mo ti pẹ́, please. Dúró kó jẹ iṣu náà. Mo mọ̀ kí wàhálà yẹn pọ̀ lóòótọ́. Nítorí o tètè jí, o mọ̀ tí wàá ṣe fún mi. Kàn sáré bá mi po tíì kí n lè jẹ búrẹ́dì bíi méjì. Jẹ́ kí n pe àwọn tí mo fẹ́ lọ bá kọ́ máa rò pé mi ò serious jọ. Hello ọkọ láwọn. Èwo ni sọ lẹ́nu, èwo ni pé ṣẹ̀ṣẹ̀ ṣe wedding. Ṣé ìyàwó ló máa dé wa mọ́lẹ̀ ni? Ohun tó ṣẹlẹ̀ náà nìyẹn náà bọ̀, má bínú sí mi. Mo máa bá yín bẹ̀rẹ̀ sí sí. Mo máa bá yín sí. Mo ìwálé lóòótọ́ ọ̀ máa dọ́dọ̀ ẹ̀ láìpẹ́. Ọkọ láwọn nìyẹn. Èyí tó ń jójú lọ́jọ́ wedding wa ẹ̀ tó jẹ́ láti ti ṣe kí á please baby. Oya. Baby, o ti rush jù náà. Má bínú sí mi dẹ́. Bọ̀ má pẹ́ o. Ó lẹ́bi. Ṣé bí nítorí pé wọ́n wà lẹ́kùn ni? Tí wọ́n náà bá rí sùn sì máa wò kan tó wọ́n máa ṣe ń gbà ẹ́. Just like that. No kisses. Oh, baby, mo ti pẹ́ náà. I love you, Dad. I love you more. Mo ti pẹ́, ẹ lọ bá mi ṣí gate. Okay. Mommy, ẹ lọ ṣí gate. Baby, are you okay? I'm alright. Are you sure? Kí ló observe? Nothing. Mo kàn béèrè náà ni. Baby. Mo máa rò nǹkan kan. I've been thinking wípé ṣùgbọ́n stress yẹn pọ̀ jù, gbogbo wàhálà yẹn ó ti pọ̀ jù fún ẹ. Stress pọ̀ jù fún mi. Wàhálà pọ̀ jù fún mi. Ìwọ ńkọ́? Ṣùgbọ́n o máa lọ já mi síbi iṣẹ́. O máa tún wá gbé mi. Ṣùgbọ́n ìgbà míì kò dẹ̀ ní wà comfortable fún ẹ, ṣùgbọ́n. Oh, ìyẹn ni stress tó pọ̀ jù àbí? Okay, what are you trying to say? As in, kí ló ń drive at? Mo ń rò wípé bóyá ká get one more car. Because ìgbà míì máa fẹ́ jáde, ìwọ ò dẹ̀ ní fẹ́ jáde ńgbà yẹn. There are some places tèmi náà lè ní láti lọ. Mo lè fẹ́ lọ ṣe irun mi, kí fẹ́ lọ káwọn ọ̀rẹ́ mi, but most importantly ibi iṣẹ́, but wọ́n lè má feel láti jáde ńgbà yẹn, and ò ní fẹ́ jẹ́ káwọn èèyàn máa gbé mi títí náà. Good one. Good idea. I'll try go. Machine like ẹlẹ́kọ̀ọ̀kan náà nìyẹn. O máa ń rò fún rẹ náà ni. So o ti ní àwọn ibi tí o fẹ́ máa lọ sìn tó fi believe pé o deserve láti ní mọ́tò tiẹ̀ lọ́tọ̀ kíkan dẹ̀ wà lọ́tọ̀ fẹ́mi àbí? Baby, no, mama twist ọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́. Bí báwo? No, ibi iṣẹ́ ni mò ń sọ. Ṣó mọ̀ náà, ìgbà míì tó bá wà convenient fún ẹ, o ṣáà ní fẹ́ jẹ́ kí àwọn èèyàn máa gbé mi lẹ́gbẹ̀ẹ́ títì náà. Ibi iṣẹ́ nìkan kò jù bẹ́ẹ̀ lọ. Yes. Okay, no problem. Màá wá nǹkan ṣe sí. You heard me. Mo ní màá wá nǹkan ṣe sí. Mi gbọ́ ẹ dáadáa.
mo ní màá wá nǹkan ṣe sí. Okay, it's okay, but baby, jọ̀ọ́ tètè bá mi wá nǹkan ṣe sí. Okay, God will do it. All right, darling. Deep down in my heart, I love you, I love you. Ìfẹ́ mi ọkàn mi alábàásọ mi ò. Ẹyinjú mi màmá rẹ̀ o. Ẹyinjú mi. Èékánná wo nkòkò mọ́wọ́. Èékánná wo nkòkò mọ́wọ́. Irun wo nkòkò mọ́rí. I love you baby girl. Ahọ́n pẹ̀lú ẹnu. Wọ́n jọ ń gbé pọ̀. Àtẹ̀yìn Bímbọ́, ṣé o ti rí nǹkan tí mo ní kó mú wá fún ẹ? Ó máa tètè ṣiṣẹ́ lórí ẹ̀kẹ́ káàdì o. Okay? Oh, better. Sọ́yà, báwo ni? Ọ̀gá yín kọ́? Ọ̀gá yín ti wà lára mi. Oṣù ọ̀. Ìgbà wo ni mo lè máa bọ̀? Nísinsìnyí. O lè fún mi bí àbí 2 hours. Bí a kìkan yọ sọ́dọ̀ yín bí àbí 2. Ẹbí á tù lọ́sàn-án yìí. Ó ti pẹ́ jù. Okay. Mo ti ń bọ̀ sí, mo ti fẹ́ kúrò lọ́fíìsì nsìn, máa dọ́dọ̀ yín láìpẹ́ yìí. No, máa dọ́dọ̀ yín láìpẹ́ yìí, Sọ̀yà, má wọ̀rí. Bá mi dọ́gbọ́dọ̀ gà yín dùjọ́, mo ti kúrò bẹ́ẹ̀ sí. Máa dọ́dọ̀ yín láìpẹ́ yìí. Oh my God. Mo ti sọ̀rọ̀ kí ní ìtẹ́lẹ̀ o. Kí ni mo fẹ́ tọwọ́ bọ̀ ń bẹ̀ báyìí sìn? Kí ni mo fẹ́ wò ń bẹ̀ ń sìn Ọlọ́run? Irú ìdádúró wo rèé? Ẹ́? Ha! Oh God. Lawal, mọ́tò ti bàjẹ́ o. Mi ò tiẹ̀ mọ nǹkan tí mo fẹ́ tẹ̀ ń bẹ̀ kò tiẹ̀ lọ rárá, as in kò start rárá. Kò start rárá. Má bọ̀ níbi Alárọ̀mí Òkè. Iye ibi Alárọ̀mí Òkè yẹn ni mo wà jọ. Kò lọ mọ́ rárá ni o, kò lọ mọ́ rárá.
Okay, dear. Ah. Oh my God. 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 Kí ló ṣẹlẹ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀ báyìí? Ah. Hello, baby. Ibo ló gbé fóònù sí now? Sọ ibo ló gbé fóònù sí látẹ̀kan? Má bínú, mo kàn sọwọ́ ẹ̀ síbì kan ni. Ní kí ni? Wo mọ́tò ti bàjẹ́ o. Mọ́tò bàjẹ́ kẹ̀. Kí ló ṣe? Mo ti pe mechanic mi ó dẹ̀ ti wá síbi ohun tó sọ fún mi ni pé engine ẹ̀ ti knock kò lè ṣiṣẹ́ mọ́. Engine knock? Ha! Síbo? Arárọ̀ mi òkè, ọ̀nà Arárọ̀ mi òkè ni, ọ̀nà Arárọ̀ mi òkè, mọ́tò ti bàjẹ́ síbí. Òun ló jẹ́ kí n mọ̀ pé wọ́n ti gbé mọ́tò yẹn lọ sí ibì kan lánàá. Ibi tó dẹ̀ gbé lọ yẹn, òun ló jẹ́ kórí ẹ̀ máa gbóná tí ò fi ṣiṣẹ́ mọ́. Pé gbogbo ètò tẹ̀ ṣiṣẹ́ láàárọ̀ yìí gan, Ọlọ́run wà lẹ́yìn mi ni. Mi gbé mọ́tò lọ síbi kankan. Níbo mo fẹ́ gbé lọ? Ìtòsí náà mo lọ. Wọ́n lọ mọ bí tó gbé mọ́tò lọ. Kò sí wàhálà, mo ti pe òun wá síbí ó ní kò lè ṣiṣẹ́ mọ́, òun ò lè gbé kúrò níbí. Gbogbo bẹ́ẹ̀ bá ṣe máa ṣe, ẹ̀yin ni kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ yín fẹ́ ṣe. Má bínú. Ṣé kí n pe mechanic kan? Kúrò lórí fóònù. Hello? Hello? Mọ́tò bàjẹ́ kẹ́ engine. No. Engine náà kẹ̀kẹ́. Hello, Bọ́lá Sẹ́mi o. Mọ́tò mi ti bàjẹ́. Olórí fóònù fún mi, Ọlọ́run má jẹ́ kéèyàn orí adáni dúró dorí gbèsè báyìí torí Ọlọ́run. Baby now. Sweetheart, my girl. Jọ̀ọ́ má bínú. Mo pé mi ò kàn lè tètè máa stress ẹ now. Fine. Mo mọ̀ pé máa wà stressful ibi tí mọ́tò yẹn bàjẹ́ sí. Ṣùgbọ́n kó tó pé mechanic. Bó mi lè gbé mọ́tò yẹn lọ síbi tó jìnnà. I'm sorry. Ọ̀dàpọ̀ ti sọ ilé ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ mọ́tò kó gbé lọ síbi tó jìnnà, mo dẹ̀ ni mo ti gbọ́. Mechanic tí mo pè pé kóun náà tún lọ wo mọ́tò yẹn. Ìgbà tó gbé mọ́tò yẹn dé workshop, ó wá sọ pé lóòótọ́ ni ẹ́ńjìn mọ́tò yẹn ti bàjẹ́ bó ṣe sọ. Ó wá sọ pé 350,000 naira la máa fi rà mí. 350. 350. Àní rí dààmú lágbára Ọlọ́run. Àní rí dààmú lágbára Ọlọ́run, àní rí dààmú. Ó ní 350. Àní rí ṣòro. Àní rí ṣòro nínú ilé yìí, mi ní rí ṣòro lórí ayé mi, lórí ọkọ mi, nínú ilé lágbára Ọlọ́run. So, báwo la ṣe máa get 350,000 naira báyìí? Ẹjọ́ ṣó ń try láti sọ fún mi pé kí n mú 350 wá ni. Now, gẹ́gẹ́ bí ọkọ, yes. Okay, máa wá nǹkan tí màá ṣe sí. Máa wá nǹkan tí màá ṣe sí. Máa wá nǹkan ṣe sí. Máa wá nǹkan ṣe sí. Èmi wo ni mi kì í jáde? Mo ti fẹ́ dọ́dọ̀ yín sìn. All right then. Ó ṣe. Hello there.
But mo ti ń pè ẹ́ látàárọ̀ náà, kí lè tó pick up? Mo rí miss call ẹ. But mi fẹ́ pè ẹ́ torí pé ilé ni mò ń bọ̀ àti pé mo fẹ́ wá surprise ẹ. Surprise? Exactly. Kí ló fẹ́ fi surprise mi? Shawarma. Shawarma? Yes. Oh, no, seriously. Àbáyọ̀mí. Shawarma. O lọ gẹ́ẹ̀tì plate wa ṣe ká gbé sínú ẹ̀ kó lè gẹ́ẹ̀tì drink wa ta lè sáré fi jẹ kíákíá. Bó mo sọ fún ẹ pé kò sóúnjẹ kankan lé. O dẹ̀ ní kò sówó lọ́wọ́ ẹ̀. Níbo ló ti wá rówó tó fi ra shawarma? Wọ́n náà wo question tó ń bí mi náà nígbà tó kì í ṣọmọdé ṣe bọ́kùnrin ni mí. Ìgbà tó bí mi yẹn mi ò lówó lọ́wọ́ ńgbà yẹn. Ìgbà tí mo dẹ̀ lówó lọ́wọ́ mo dẹ̀ ra shawarma wá. Ṣé wọ́n wà nú ẹ̀ ni? Ṣebí tó bá wù mí ni màá rà. Ṣé shawarma la máa jẹ lálẹ́? La máa jẹ láàárọ̀ ọ̀la? La máa jẹ lálẹ́ ọ̀la àbí? Àtàlẹ́ yìí àtàárọ̀ ọ̀la nǹkan tá a bá máa jẹ Ọlọ́run á ṣe yẹn. Bọ́ nísìn shawarma ni. Àbí? Ṣé o appreciate ẹ̀ níjọ́ wo lo ti ráyè jẹ shawarma pẹ̀lú iṣẹ́ tó ń ṣe káàkiri? Wà lọ láàárọ̀ wà dé lálẹ́. Ibo ló tó wà jẹ́ àjẹ shawarma yẹn ká dẹ̀ wá drink to make sense. Well, èmi ò jẹ shawarma o. Ẹ̀yin lè jẹ ń tiyín torí mi ń jáde lọ. Níbo ló ń lọ? Mo lọ sí birthday party ọ̀rẹ́ mi náà. Mo sọ fún ẹ pé on the 16th of this month ni birthday, Friday dẹ̀ ló bọ́ sí àwọn àbíṣẹ́. So èní ni Saturday 17th, ó dẹ̀ fẹ́ ṣe dinner. Ìgbà wo ló sọ fún mi kó lọ síbi birthday? Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. Bọ̀ kí ló tó lè pè mí kó rán mi létí kó lọ síbi birthday kan? Ṣé bí torí ẹ̀ náà mo ṣe ń kọ́ ọ̀lẹ́ tó o pì kọ́? O dẹ̀ lè text mi kó send message tí mi kó lọ síbi àbí? Má bínú. Má bínú kan tí bá ní pé kó má lọ kọ. Ìyẹn ló simple jù. Màá ra yọ wíìgì mi, màá bọ́ bàtà, màá gbé báàgì wọlé, èmi àti Adéjọ máa wojú ara wa. Ń sọ lẹ́nu oṣù. Wo bóyá ń lọ yín sìn. Àti lílọ kó fẹ́ kúrò nínú ilé. Àti kó fẹ́ dé patí tó lọ àbí kí ló ń sọ. Àti kó padà bọ̀ mí mo fún ẹ ní one hour. Kó bọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ. Tó bá jù bẹ́ẹ̀ lọ máa tẹ̀ o. Olùgbọ́ ẹ̀. Àbáyọ̀mí mi ò understand ẹ mọ́nu léyìí o. Nǹkan tó ń ṣẹ́nu léyìí kò yé mi mọ́ o. Wípé mo fún ẹ láyè láti jáde àbí? Àbẹ̀wò ló sọ. Ṣé o pé nínú time tí mo fún ẹ ló ti fi ń sọ̀rọ̀ yìí? Ṣé o mọ̀? Ẹ ṣé. Ẹ pẹ̀lẹ́. Dinner party. Dinner party. Dinner. Tire. Etí kẹta ẹ máa gbọ́dọ̀ gbọ́ sọ̀rọ̀ tọkọláya ẹ̀bùn àyípapọ̀ kẹjọ gbé ìṣọ̀kan ló dá láàrin ọkọ àtaya mélé ìbàjẹ́wúrẹ́ o kélé ìjágùntàn agbọ́bẹ́ ayé wò rí mẹ́hẹ̀ẹ́ wo ọlọ́run ní ń bá ní túkọ̀ rírí ìfẹ́ o. Mọ̀fẹ́ mi fún mi òun ọkọ mi má lọ bójú mi jẹ́ mọ́ ọkọ mi má má bójú mi jẹ́ ẹgbọ́ o ó dàbí ẹni pé kíní tí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tèmi ò fura o. No, why is it never play? You are not serious. So for ọmọ bọ̀ àbí? Tó wọlé. Pé àbò ṣe gbà ní òṣè wọlé, ó rí gbáwọ̀ bẹ̀ ni. I love you. I love you more. We both sign ọjọ́ kú. We both sign. We both sign ewo nkoko ni. In the time of tribulation, àmà dúró. We both sign bàmá bára wa gbé pẹ́.
Ìwọ wa lè yóò fẹ́ máa yọwọ́. Rírí ìfẹ́ òun. When you value your love, àbá ẹgbẹ́ pẹ́. Give love a value. Ìfẹ́ òun ẹ̀. Má lọ bójú mi jẹ́ òun bèbí òun ẹ̀. Má bá bójú mi jẹ́ ọkọ mi mo fẹ́ ọ. Má lọ bójú mi jẹ́ ọkọ mi. Má má bójú mi jẹ́ òun wáyà mi. Etí kẹta tó má gbọ́dọ̀ gbọ́ sí. Ma, no. Okay, jẹ́ kí n get back sí yín. Baby. Yes, sir. Má bínú. Wo owó tí ó wà lọ́wọ́ mi, right? Mi ò tí ì fẹ́ yọ nínú ẹ̀sìn. Gbogbo nǹkan tá a dẹ̀ ra ń bí wọ́n sọ pé 8,200. So ó máa bá mi san owó yẹn. Owó tó wà lọ́wọ́ mi ò fẹ́ yọ nínú ẹ̀. 82. Ọbáyọ̀mí mo máa gbóhùn mi padà lọ́wọ́ ẹ̀ o. Kí ló mi ò ṣe? Kí ló mi ò ṣe ní fún ẹ lówó ẹ̀ padà? Mo fún ẹ náà. Mo bá mi san 82 yẹn. Níbo ló ti fẹ́ san? Wo lédi tó wà lọ́kànlọ́kàn yẹn. Tó wà lọ́hùn yẹn. So ló máa fún lówó yẹn ṣé ti ẹ̀ ń sìn. Èmi á jókòó ń bí. Mi ò ní lè tẹ̀lé ẹ dán, so a ní lè pẹ́. A tún máa gbá bí lọ. All right. Ṣé má pẹ́ jọ? No problem. Okay. 82. Bàbá lè gbé pẹ̀lú rẹ̀ pọ̀ wá máa bí sí i. A ó mọ rẹ̀ sí i, a ó dẹ̀ máa fẹ́ lálójoojúmọ́. Ìyá ayọ̀lá ó máa gbé òbírí fẹ́. Prove your love, Ọlábọ̀gbé. Bóyin kó pọ̀ t'Ábáyọ̀mí ti ṣe fún mi náà. Baby, I'm so sorry for delaying you, Mom. How are you? I'm good. You know. No, mi ò bínú. Nígbà tí jẹ́ pé mo ti láǹfààní àti lè wọlé. Ká ní mi ò ráyè wọlé ńsìn. Wàhálà díẹ̀. Okay. What's happening here? Níbo ni ẹ? Gbogbo tó wà lórí bẹ́ẹ̀dì náà ni. Definitely ó yẹ kó mọ̀ kó wọ́n lónìí náà. All for you. Oh my God! Oh, I love this color. Thank you. Ṣé Àbáyọ̀mí ló máa jẹ́ kó spoil mi. Gbogbo wa tó ra fún mi ò tí ì lò tán. Gbogbo ibà yìí aṣọ ló kúnnú bí. Thank you very much. Mi ò lè rí nǹkan tó dáa kí n má ra fún ìyàwó mi. Mi ò rò pé ṣe wà nù yẹn. I love this bag. Where should I put it? Cause mi ò tí fẹ́ lò ń sìn yìí o. Okay, let me put it here. I love this. Thank you, darling. God help me. Help me, God. Àti rọ́mú gángan kò tẹ̀yìn èèkánná òun. Àti rọ́mú gángan kò tẹ̀yìn èèkánná òun. Kí ló dé tí o pè wọ́n kó wá ṣe tẹlifíṣàn?
Àbáyọ̀mí, mo sọ fún ẹ tẹ́lẹ̀ náà. Pé kí ni? Mo sọ fún ẹ níjẹta pé TV ti bàjẹ́, pé kò pẹ́ tó máa tún ṣe wá. Olùmọ̀ wà kàn ṣe sí náà ní òkú wọn wá. Ìgbà tí mo á ní máa wá nǹkan ṣe sí tí mi dẹ̀ tí wá nǹkan ṣe sí láti ìjẹta ẹ̀ sìn, kí ló tó lè pẹ́ tó máa tún tẹlifíṣàn ṣe? Àbáyọ̀mí, this is your house. Ṣé torí ẹ̀ ló ṣe ń pariwo mọ́ mi láì? No, mi ò pariwo lé ẹ lórí. Bọ̀ ilé ẹ lélẹ́yìí. Tí ó bá kọ́kọ́ ṣe anything nínú ilé, ó máa lọ máa wá nǹkan ṣe sí and eventually ó ní ṣe anything sí. Ṣé o rántí ìgbà tí engine mọ́tò bàjẹ́? Sister mi. Mọ́mí sọ pé òtútù pọ̀ gan l'Amẹ́ríkà báyìí. Ẹ jẹ́ rọra dúró sí South Africa tẹwà yẹn jẹ́. Ẹ jẹ́ má lọ sí Amẹ́ríkà lọ bá wọn sínú òtútù. Ẹ má lọ bá wọn. Ẹ ó dùn ọ̀nà ẹjọ́. Sísá mi jẹ́ kí n pè yín padà. Èmi ni mo mú fẹ́ jáde. Jáde lọ sí. Ṣé mi ò lè jáde mọ́ ni? Má bínú, kò tiẹ̀ ń ṣe problem mi, ibi tó bá wù ẹ́ kó jáde lọ mi ò kẹ́ ẹ̀ nípa yẹn. Ṣó ti ẹ̀ ń sìn fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò mo fẹ́ jáde ń sìn. Àbáyọ̀mí, mi ò lè fún ẹ kọ́kọ́rọ́ mọ́tò mo fẹ́ jáde. Kí ló dé? Kí ni ò dé? Ó ṣe máa ní kí n fún ẹ ní kí o fẹ́ jáde. Ẹ ò ṣe lè fún mi ní kí mọ́tò pé mo fẹ́ jáde. Ṣé wọ́n ló ń control mi nínú ilé ìsìn àbí báwo? Ṣé wọ́n lọ́kọ ni àbẹ́ mi lọ́kọ? Ìwọ ló fẹ́ máa control movement mi àbí? Àbí kí ló sọ? Àbáyọ̀mí, it is not the matter of controlling or not. Fine, ìwọ lọkọ nínú ilé, but èmi ni mo mú kọ́kọ́rọ́ mọ́tò torí pé mo fẹ́ jáde. Ṣé o ti sáré gbàgbé ni? Pé kí ni? Ìgbà tí engine mọ́tò bàjẹ́, ẹ ò fún mi ní a dime nínú 350,000 naira tí mo fi tún mọ́tò yìí ṣe. Kí ni mo sọ fún ẹ nígbà tó ṣẹlẹ̀? Mo sọ fún ẹ pé kó ní sùúrù fún mi kí n wá nǹkan ṣe sí. O ní sùúrù fún mi kí n wá nǹkan ṣe sí. So fún gbogbo period yẹn, mi ò sì fẹ́ wá nǹkan ṣe sí náà ni. Mo wá nǹkan ṣe sí ni. O bá jọdún kan ni mọ́tò yẹn wà mí tó wà yẹn mi lọ́kọ́. Mo ń wá nǹkan ṣe sí ni. Mi ò tí ì rẹ́dí àti wá nǹkan ṣe sí tán ni. So ti yẹ, o dẹ̀ ti ṣe ohun tó fẹ́ ṣe, no problem. Ó wà okay now. Okay, fine. Mo ra mọ́tò mi wọnú lé yìí. O ti ẹ̀bí mi ò ṣe bí pé orí. O máa kí mi. Èmi ò mọ̀ kí wọ́n lọ ní. Mi ò rí bí pé tiẹ̀ ni. Kò yẹ ẹ́ sìn. Mo dẹ̀ ti ń rí lóòótọ́. Mo yìí ń ronú nǹkan tí màá ṣe ni. Tí n bá wá nǹkan ṣe sí tán, màá wá bí ẹ léèrè bóyá wo lórí àbí wọ̀kọ̀. Tó bá jẹ́wọ́ ni, ó ní nǹkan tí màá sọ. Kádìwọ̀kọ̀ ó ní tí màá sọ. Kò sí problem. Mo rò kó ya lọ́wọ́ èèyàn kan nìyẹn kọ́ ló kàn mí fún mi ní kí mọ́tò yẹn sì mú jáde. Mi ò lè fún ẹ ní kọ́kọ́rọ́ mọ́tò. O máa tẹ́. Àjọ máa tẹ́ ni. O máa tẹ́. Àjọ máa tẹ́ ni Àbáyọ̀mí. Tó ti yẹ, kò sí nǹkan tó lè ṣe sí. Mi ò lè fún ẹ ní kọ́kọ́rọ́ mọ́tò yẹn. Do you understand? Nínú lẹ́mi. Màá jẹ́wọ́ irú èèyàn tí mo jẹ́ fún ẹ. Níwọ̀, màá jẹ́wọ́ fún ẹ. Hey, mi ò ní nù ẹ́. Mi ì ní fi ọwọ́ mi kàn ẹ́, bọ̀ máa nù ẹ́. Tí mo sọ fún ẹ pé 350,000 naira náà fẹ́ fi ṣe. Ẹ kí ni màá sọ fún ẹ? Mo ní wàá wá nǹkan ṣe sí. Yes. Ó dẹ̀ wá nǹkan ṣe sí. Ọjọ́ tó ń wù ẹ́ tó sọ pé ó fẹ́ jẹṣu. Tí mo sọ fún ẹ pé kò mọ oṣù wá. Ṣé o rántí kan tó sọ? Hello ma, ṣé kò sí? Ṣé o ṣe? Ó ní gold earring mi kan, èyí tí ó dàbí bọ́ọ̀ báyìí. Tí mò ń wá mi ò rí látọjọ́ ẹ̀. Mo wá rò pé bóyá ìgbà tí mo gbé mọ́tò jáde last, pé inú mọ́tò ló máa wà. Ẹ tí ì rí báyà bí? No, mi tí ì rí. Ẹ dẹ̀ yìí ń wá. Mo ṣì ń wá. Àwa fẹ́ gbé mọ́tò jáde ń sìn. Bóyá tá a bá gbé mọ́tò dé, ẹ lè bẹ̀rẹ̀ sábẹ́ mọ́tò. Kẹ́ ẹ lè wá wò dáadáa. Okay, baby, kò sóúnjẹ ní mọ́, kò sí food stuff kankan. Especially iṣu tó láì kó máa jẹ. Kò dẹ̀ sí nǹkan tẹ́ lè ṣe sí yẹn. No, torí ẹ̀ náà mo ṣe ń sọ fún ẹ pé kó fún wa lówó. Ẹ lè rí nǹkan ṣe sí. Táyìn ò bá lè rí nǹkan ṣe sí, èmi á wá nǹkan tí màá ṣe sí ṣẹ́gbọ́. So mo ti gbọ́, màá wá nǹkan ṣe sí later. Màá wá nǹkan ṣe sí. Màá wo nǹkan tí màá ṣe. Ṣé lè bá a ṣí gate? Okay. Eh? Okay. Okay.
Baby, show me Georgia. Flop the voodoo. No flop. Oh. Tó bá jẹ́ iṣu o. Tó bá jẹ́ ti iṣu o. O mọ ṣú sè, èmi náà dẹ̀ mọ ṣú jẹ. Baby. Ṣé mo pé mo sọ fún ọ pé kò sí full stop kankan lé? Even iṣu tó nífẹ̀ẹ́ sí jù lọ́gbọ̀n kò sí nínú ilé. Ó sọ bẹ́ẹ̀. Kí ló wá fi fún mi lẹ́sìn báyìí? Mo sọ fẹ́ pé màá wà nǹkan ṣe sí. Kí ló wá ṣe sí? Ọ̀rọ̀ mi máa ṣe pé sí nǹkan tó ń sọ ni. Kí ló ń ká láti sọ pé kí ni mo wá ṣe sí pé ṣé mi ni mo filẹ̀ tí mo dẹ̀ ń jẹ́ sórí bíi tèdè? Mo ṣí ọpọlọ dé nǹkan tí mi ò fowó ẹ̀ lé àbí kí ló ń ká láti sọ fún mi? No, nǹkan tí mo sọ kọ́ nìyẹn. Ṣé mi látẹnu? Èmi la látẹnu jẹ àbí kí ló ń sọ? Tó ti ń sin ègún lé mi lórí ìsìn torí pé o raṣu sílé lẹ́nìí. Kí ló tún wò mí? Ipò tí ń rà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àbí báwo? Ní kò sí wàhálà tó bá yẹ bẹ́ẹ̀ kúkú gbóúnjẹ. Ọkọ mi Àkànní, jọ̀ọ́ nítorí Ọlọ́run má bínú. Nǹkan tí n bá ní ìwọ náà ló ní, iṣu tí n bá rà sílé ìwọ náà ló rà. Gbóúnjẹ gbà ẹ́. Jọ̀ọ́ náà, o mọ̀ pé tó bá jóúnjẹ mi ò ní lè sùn. Tí n bá kọ oúnjẹ ẹlẹ́sìn ò ní lè sùn. Thank God pé mo ti mọ weak point ẹ̀. Mi ì ní fẹ́nu kọ́ oúnjẹ yìí. Mi ì ní jẹ oúnjẹ yìí bó ṣe wà. Tó o bá ní sùn kó má sùn. Tó o bá ní fojú korun kó má fojú korun. Wàá lè mọ̀ pé nǹkan tó ń sọ ò dáa. Bó ṣe sọ̀ sí baálé ò dáa. O raṣu òun kà sí mi lọ́rùn. Òun sì règún torí iṣu. Ọlọ́run má jẹ́ ká yé mọ oúnjẹ téèyàn nífẹ̀ẹ́ sí jù. Ó ní. Jọ̀ọ́ má ṣe bẹ́ẹ̀ fún mi náà. Ok, mi ní sọ bẹ́ẹ̀ mọ́. Jọ̀ọ́ ọkọ mi, jọ̀ọ́ jẹ́. Mi ní jẹ́. Jọ̀ọ́ ọkọ mi bá mi jẹ́ jọ̀ọ́. Ìlànà òsì. Kí ló rà tó ń jọ ẹ́ lójú? Ó ju ṣu lọ ni. Má bẹ̀ mọ́ o. Tó bá tún bẹ̀ mí mi ní jẹ́ o. Mi ní jẹ́ mọ́ ò dẹ̀ ní sùn. Jọ́mi tó bá tún ṣe irú ilé báyìí. Máa kọ́ oúnjẹ sí ẹ lọ́rùn ni àti gbogbo oúnjẹ inú ilé múra wátà. Máa kọ́ lẹ́yìn. Tó o rọrùn sùn mọ́ nìyẹn. Fine! Wà wá nǹkan ṣe sí. Ó wá anything ṣe sí. Àbáyọ̀mí, ṣé mo pé ìgbà tí ọ̀rọ̀ yìí sú mi? Mo pè é. I asked you. Kí ni mo á sọ fún ẹgbà ẹ̀? Kí ló ṣẹlẹ̀? Mo rí kọ́ ẹ̀mọ́ jọ lọ́wọ́ nínú rúùmù ẹ̀mí rẹ̀. Thank God pé inú rúùmù náà ló ti bá mi. Kí ló ṣẹlẹ̀? Àbáyọ̀mí, kí ló ń fowó ṣe? Mo ná owó ni o. Mo serious, kí ló ń fowó ṣe? Èmi náà ò ṣeré, èmi náà serious now. After all, ó ṣáà bá mi nínú ilé yìí. Gbogbo ẹ̀ náà ló ń rí. Èmi ṣáà ni mo nílé. Mo ná owó ni. Bàbá mi ò understand ẹ mọ́. Ọ̀rẹ́ ò yé mi mọ́. We didn't start like this. Ìgbà tá a bẹ̀rẹ̀, you were not like this. This is not the way we started. Kí n tó béèrè nǹkan, o ti fún mi. Nǹkan tí mo béèrè àti nǹkan tí mi ò béèrè, gbogbo ẹ̀ ló ń fún mi. But nísìnyí, àti tí mo fẹ́ àti tí mi ò fẹ́, gbogbo ẹ̀ ló ti ẹ̀ ní interest láti ṣe mọ́. You have changed totally. O ní interest inú mi mọ́. You don't care about me. You don't care about the house. Kò tẹ́ sí nǹkan tó kún ẹ. Kí ló tó ń ṣe báyìí? Oh my God. Maybe I'm sorry. I'm sorry. Yes. It's okay. Kí ló ń fowó ṣe? Ó dà pé mo appreciate bó ṣe bí mi. It makes sense gan. Ṣé pé bóyá èmi náà ò fẹ́ máa ṣe àwọn nǹkan tí mo ń ṣe. Òtún tèmi náà ń ṣe lọ́wọ́ ló fà. Mo ń dájọ́ ni. Mo ń dájọ́ ni. Àjọ? Àjọ olóṣooṣù dẹ̀ ni. Ìgbà wo ló máa kó títí ẹ? That is the major problem. Well, January ni ó ṣe lọ́tàn, February làwa ẹ̀, December ló kàn mí. December! Ní sọ̀rọ̀ rẹ̀, mo ti
mo ṣe fẹ́ sọ fún ẹ náà nìyẹn mo fẹ́ ní kí èmi fi ara rọ kó fi lọ owó tó make sense ni and by the end of the year tí wọ́n bá gba owó yẹn sìn àti fi ṣe nǹkan tó wà òkè dáadáa ní ọ̀dọ̀ ẹ ṣe kó bí àbí mi máa rí change díẹ̀ lọ. owó tó rí náà ó kí fi ṣe kókó sílẹ̀ ó fi ṣe anything sílẹ̀. Take it easy, okay? Take it easy. God is in control. Àjọ. Fine. Ọlọ́run dájọ́. Àjọ tó lóun fowó dáná. Òun fowó dájọ́. Èmi gẹ́gẹ́ bí ìyàwó ẹ, mi ò tí wà convinced yí pé àjọ ló ń fowó dá. So mò ń parọ́ fún ẹ pé mò ń dájọ́ ni. I don't know. Kí ló wá rò pé mò ń fowó ṣe? Mi sọ pé ò parọ́, bó o lè máa fowó ẹ kọ́lé, o lè máa fi ṣe nǹkan tó bá wù ẹ́, I don't know. O máa tẹ́. Àbọ̀ ń gbọ́, o máa tẹ́ gan. Ṣó ti yẹ ń sìn? So nítorí àwọn nǹkan kéékèèké tó ń ṣe inú ilé yẹn ń sìn, just 350,000 naira tó fi rẹ̀ ń jìn, òun ló ṣe pariwo lé mi lórí. Yọ̀mí, 350,000 naira ló pè ní just. Àbí èló ni tó ń pariwo lé mi wo ibi tá a fẹ́ gbòbì sí fúnra rẹ̀ ló ń lalẹ̀ wù ń bẹ̀ kò sí problem má bẹ́ẹ̀ fà kán mú lé èmi ló ti sìrègùn fún lórí àwọn nǹkan tó ń ṣe. Ẹ̀yin ìyàwó tí Ọlọ́run bá ti kẹ́ tẹ́ bá ti lè máa ṣe nǹkan díẹ̀díẹ̀ sínú ilé báyìí ẹnu ọkọ ò kì í ká yín mọ́ kò sí problem wọ́n níbi tí a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wù ń bẹ̀ máa ṣù ẹ̀. Àbáyọ̀mí Yọ̀mí God kí ni gbogbo ilé ìbá ẹlẹ́dàá mi o Yọ̀mí. Kí ni gbogbo eléyìí? Mi deserve eléyìí. Mi deserve. What's all this? Ẹ̀gbọ́n náà bó bá ṣe wù mí ni mo ṣe lè wù wá ṣé lóòótọ́ ni pé mo ti ń ṣe é jù ni ṣé wà tí mò ń wù sí ò dáa lóòótọ́ ni. Èmi lọkọ nu lé náà bó ṣe lè wù kó rí èmi sì lọkọ ẹ ohun tó bá wù mí mo dẹ̀ lè ṣe nínú ilé mi ohun tí n bá fẹ́ ni màá ṣe nínú ilé mi bó ṣe lè wù kó rí èmi ni mo nínú ilé mi bó bá ṣe wù mí mo ṣe lè ṣe ibi tó bá wù mí lọ́kàn mi lè wà tó bá wù mí lọ́kàn mi lè wà o tẹ́ńkọ̀bọ̀ mi kò lè sínú ilé yẹn mọ́ tẹ́ńkọ̀bọ̀ mi kò lè wọnú ilé yẹn mọ́ bẹ́ẹ̀ ni akílódé tó bá ti sú kó mọ ohun tó máa ṣe ayé àtijọ́ ló jẹ́ pé ọkùnrin ló ń ṣe gbogbo ẹ̀ ọkùnrin ni mo fẹ́ yàgbẹ́ ọkùnrin ni a fẹ́ tọ̀ ọkùnrin ni a fẹ́ ṣe gbá ọkùnrin ni kó náà máa ṣe é kò sí wàhálà èmi náà ti dìyàwó mo ti dìyàwó báyìí kó náà máa náwó lórí mi pé kí n ná tẹ́ńkọ̀bọ̀ sínú ilé àbí nǹkan tí mò ń ṣe pé kí n stop ẹ̀ láyé. Ṣẹ́gun. I'm sorry, sir. I'm very sorry, sir. No, kò sí nǹkan, sir. No problem. Lóòótọ́ ni mo wà disturbed, sir, but I'll be fine, sir. Okay, tí n bá parí ilé màá wá gba tọwọ́ yín yẹn màá make correction, sir. Mo really appreciate yín gan ni, sir. Àwọn ọmọ tí yín náà máa rá láàánú. Thank you, sir. Àbáyọ̀mí. Ló máa jẹ́ kí wọ́n ọmọkùnrin yìí pa mí. Ṣé mi ò ti wá fẹ́ máa tẹ́ níbi iṣẹ́ ìbá ẹ̀? Tábáyọ̀mí bá máa pa mí, ó máa ṣayé ẹ̀. No problem. It's okay.
kò sóúnjẹ mi. kò tún sí nǹkan tá a lè ṣe lé tíré sí mi kò sóúnjẹ sílé kò tún sí nǹkan tá a tún lè ṣe kò sí bí indomie tí mo lè sáré ṣe tíré sí mi tíré sí mi. Báwo ni? Níbo ló ń lọ? Ń jáde lọ ń fẹ́ lọ wá nǹkan tí màá jẹ ni. Bàtà wo gbogbo inú ilé tí ò sí nǹkan tá a lè jẹ, kò sí nǹkan kan ní kitchen tá a lè fẹ́nu bà. Mo tiẹ̀ tún ní kí n dáná fúnra mi. Ó ní mo ṣe ní pé kí n jáde lọ, màá wá búkà kan náà. Wọ́n bá ti ń to oúnjẹ kó tiẹ̀ já màlà, màá jókòó ńbẹ̀ máa jẹ dáadáa. Ó fẹ́ lọ wá nǹkan ra jẹ. Àbí? Ok, má pẹ́. Má pẹ́. Because mo ti pè ẹ́ tẹ́lẹ̀ pé kò sí food stock kankan nínú ilé. Orí nǹkan kan ṣe sí, mo máa wá nǹkan ṣe sí náà ló sọ. Till date, ò tí rí anything ṣe sí. So, má pẹ́. And tí oúnjẹ wọn bá wà òkè ń bẹ̀ dáadáa, bá mi ra díẹ̀ bọ̀ ṣùgbọ́n. Má pẹ́. Ṣeré sí mi. Àbáyọ̀mí. Ok. Tó bá jẹ́ pé àmàlà lórí ń bẹ̀, bá mi ra díẹ̀. Bó tó bá fi lè lọ ní rice pẹ́rẹ́, bá mi ra púpọ̀ dáadáa. Kó wá bá mi ra ṣàkì sí. Àbí kó jẹ́ tinú ẹran ṣá. Ó ṣe. Ṣeré sí mi kémi báyìí láti inú ẹran. Hello. Mo ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́. Mo wà lórí ẹ̀. Má get back sí ẹ. Mo ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́. Oh my God. Ẹ wo, ó ti sú mi sísá mi. Sún fún mi. Téèyàn bá sùn títí tí á sún kò gírí. Àbáyọ̀mí fẹ́ pa mí. Bẹ́ẹ̀ ni. Mo ń gbọ́ yín. Well, torí èlèmí náà ṣe change sí o. Okay ma. Ẹ lè bá wa sọ̀rọ̀ tí létí náà ní dàrú.
ẹ ṣe mà mo ti rí pọ̀ sí inú mọ́tò bí a ti bá ń jáde lọ́la máa mú wá fún yín. Òkè ó dàrú. Ọlọ́mọ ti ẹ̀jọ̀ kó rí èèyàn dàrú. Ọmọ ẹ̀jọ̀ kó rí èèyàn dàrú. Thank you. Àbáyọ̀mí ò tí mọ̀ tí. Mọ̀tí. Àbáyọ̀mí. Baby. What's all this? What's all this? Ọmọtí. Ọmọtí. Àbáyọ̀mí. Àbáyọ̀mí. Nínú máa kú sọ, bóyá ló máa délé. Please, I'm going to my bedroom. Show me the way across the sea. Yogi. Thank you. Have sex. Brogo. That's upset. Love. Èmi ò máa kú sọ, bóyá ló máa délé o. Mo gbé. Àbáyọ̀mí. Èmi ò máa kú délé. I went to my bedroom straight. Àbáyọ̀mí. Mo dárò. Àbáyọ̀mí mọ̀ sí. Àbí òun tí mò ń ṣe fún ló jẹ́ kó máa mọtí ni. Mímí náà kò náà. Òun ló fà á. Àbí sún fún mi. Ṣé bí téèyàn bá sùn títí á sùn kò gírí náà ni? Ọtí. Gbogbo ara Àbáyọ̀mí. Oh my God! Oh my God!
Deep down in my heart, I love you. Ìfẹ́ mi ọkàn mi alábàásọ mi ò. Ẹyinjú mi màmá rẹ̀ o. Ẹyinjú mi. Èkánná wo kòkò mọ́wọ́. Èkánná wo kòkò mọ́wọ́. Irun wo kòkò mọ́wọ́. I love you baby girl. Ahọ́n pẹ̀lú ẹnu. Wọ́n jọ ń gbé pọ̀. Àtúnyún wọ́n jọ ń gbé. Ìjàmbá wọn pọ̀ lójoojúmọ́. Ọ̀dà ìjọ kò dẹni dá ọ́. Ọ̀dà ìjọ ò dẹni dá ọ́. Ọ̀dà ìfẹ́ rẹ̀ èlé dá mi. Ọ̀dà ìfẹ́ rẹ̀ èlé dá mi. Mọ rírì ìfẹ́ o. Mọ rírì ìfẹ́ o. Mọ rírì ìfẹ́. Àní kò mọ rírì ìfẹ́ o. Mọ rírì ìfẹ́ o. Mọ rírì ìfẹ́ o. Mọ rírì ìfẹ́. Ojú wọn gbogbo máma fọ́ ọ̀nà bá kẹ̀kẹ́ mọ́ yẹ. Ọ̀nà bá kẹ̀kẹ́ mọ́ mọ́ yẹ. Ojú wọn gbogbo máma fọ́ ọ̀nà bá kẹ̀kẹ́ mọ́ yẹ. Ọ̀nà bá kẹ̀kẹ́ mọ́ yẹ. Mọ̀ wá fún mi wá níjọ́ rẹ̀ jẹ̀rẹ̀. Ìmọ̀ wá fún mi wá níjọ́ rẹ̀ jọ. Ìgbéyàwó dẹ̀ di ìyàwó àwòrán. Ìgbéyàwó di ìyàwó àwòrán. Ìgbéyàwó wá di ìyàwó àwòrán. Abẹ́ òrí dẹ̀ni o. Ẹni mọ rírì ìfẹ́ o, a máa nọ́lá. Irú wọn a máa nọ́lá, wọn a máa ní. Ẹni bá mọ rírì ìfẹ́ o, a máa kọ́rọ̀ jọ. A máa kọ́rọ̀ jọ ni. Ọlọ́lá o, Fọlámọ̀fẹ́. Ó jẹ́ Fọlámọ̀fẹ́ o. Ó rírì ìfẹ́ o. Rírì ìfẹ́. Rírì ìfẹ́. Ó jẹ́ àmọ́ rírì ìfẹ́ o. Ó mọ rírì ìfẹ́. Ọ̀rẹ́ mi ṣùgbọ́n ọkọ mi mọ rírì fẹ́. Ọkọ mi adé orí mi jọ. Aya mi mọ rírì fẹ́ o. Aya mi mo fẹ́ràn bí ojú ti fẹ́ jọ. Ọ̀rọ̀ ìfẹ́ àmọ́ fẹ́lẹ́lẹ́. Fẹ́lẹ́lẹ́ fẹ́lẹ́lẹ́ fẹ́lẹ́lẹ́. Ìfẹ́ ò gbọ́dọ̀ fomi jẹ́ sọ̀rọ̀. Ìfẹ́ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìtara. Ìfẹ́ tó tutù déjì òwúrọ̀. Tó tutù omi dáàpọ̀ lówùrọ̀. Ìfẹ́ a máa mọ́ lórí dẹ́dẹ́. Oṣù òpé wọ ọ̀ṣì lọ́kọ nínú ilé ìṣá. Mi ò rò pé mi lọ́kọ nínú ilé o. Mi ò rò pé mi lọ́kọ o. Iṣẹ́ àti wẹ́ kò fi hàn pé mi lọ́kọ o. Kò yẹ mo dẹ̀ ti gbẹ̀ ẹ́ lọ́kọ, mo ti ríra mi gẹ́gẹ́ bí ìyàwó. I reject it in Jesus' name. I claim it for you in Jesus' name. But láàrin èmi àti ẹ pé mo wá jẹ́ ìyàwó yìí o. Ìkòkò onígbómi kò gbẹ̀yìn láàrin èmi àti ẹ. Wàá híhan wò. Wàá rí ìhìhan, wàá hí wò. But kí ló ń ṣẹlẹ̀ nínú ilé yìí náà? Kí ló ń ṣẹlẹ̀? O lọ ra oúnjẹ àbí mìtẹ̀bọ̀bọ̀ tó ti gbóúnjẹ wọlé, o wá jókòó, o wá dá jẹ bíbà ẹ̀, o ò pè mí pé kí n wá jẹun, àbí kò tiẹ̀ béèrè nǹkan tí mo ti jẹ. Ayé ká tàpá mi lórí o. Kí ọmọọṣẹ́ máa béèrè lọ́wọ́ ọ̀gá ẹ̀ pé kí lọ̀gá òun fẹ́ jẹ. Rárá o, ìwọ lọ̀gá. Ọ̀gá ló máa ń béèrè lọ́wọ́ ọmọọṣẹ́ pé kí lọmọọṣẹ́ fẹ́ jẹ. Ọmọọṣẹ́ tèmi ò wá nídìí ẹ̀. Mi ní ìdẹ̀. Má bí mi léèrè tí mo fẹ́ jẹ. Torí mi náà ò ní bí ẹ. Nínú ilé ìkólúkálùkù máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Kò yẹ máa ṣe tiẹ̀ lọ́tọ̀ kí máa ṣe tèmi lọ́tọ̀ títí débi oúnjẹ. Títí débi oúnjẹ. Kólúkálùkù máa dá ṣe tiẹ̀. Wọ́n ṣe oúnjẹ ojoojù. Kò sí wàhálà. Mi jẹ́ oúnjẹ rí Ọlọ́run. Mi jẹ́ oúnjẹ rí. Ọbẹ̀ ẹ̀fọ́ wọn máa ń dàbí gbẹ̀gìrì lẹ́nu mi ni. Tó bá jẹ́ pé irú oúnjẹ yìí ni mo ti ń jẹ látijọ́ yìí, má ti gùn jù báyìí lọ Ọlọ́run. Má fojú ẹ̀, má fi yẹn mọ́ nílé. Ìwọ, mo lọ ra mọ́tò. Mo ra mọ́tò. Ṣé kí n máa lé káàkiri kó tó di pé mi àti ẹni ẹ̀kọ́ papọ̀ ni? Kó máa lé mi káàkiri nìkan kọ́ o. O máa kọ nóòtì báyìí tó máa submit ẹ̀, máa wá approve date tẹ́mi àti ẹjọ́ máa ní nǹkan papọ̀ fún ẹ.
èmi akọ nóòtì fún wọn tire sí mi kó tó di pé mi àti ẹnì kankan papọ̀ nínú ilé yìí. ṣé ibi bẹ́ẹ̀ kọ́ ni wọ́n jókòó sí ló ń jẹun tó béèrè kan tí mo fẹ́ jẹ ò kí ẹ̀ ibi tí mo ti lágbára tiẹ̀ ló ti lò yẹn ibi tẹ́mi náà ti lágbára tèmi òun ni mo ti lò yìí. ṣé kìí ṣe pé nǹkan ti ń ṣe ẹ ṣá òun compare rice ordinary rice pẹ̀lú nǹkan tá à ń sọ yìí pẹ̀lú nǹkan tá à ń sọ tí bíbélì fìdí ẹ̀ múlẹ̀ pé ò gbọ́dọ̀ fi dùn mí òun fi rice wé. kò ojú kọ́ lọ the same thing ní méjèèjì lókè kò sáyè o lè wọlé mo ti lock up do you understand I'll be here. ṣeré sí mi ò lock up fún ebi. o ti pẹ́. èmi ni wọ́n lock up fún. wọ́n ní mi náà. tó bá ń rìn ẹ́ kó mu ṣẹ́pẹ̀ kó kọ́ mi I don't care. ṣeré sí mi. kẹ́ẹ̀nẹ̀ wo ṣó ló burú ni ó burú ó tún dínú èmi àti ẹni nínú ilé yìí ìwọ báwo I go show you pepper. Etí kẹta ẹ máa gbọ́dọ̀ gbọ́ sọ̀rọ̀ tọkọláya ẹ̀bùn àyípapọ̀ kẹjọ gbé ìṣọ̀kan ló dá láàrin ọkọ àdáyà mélé ìbádéwúrẹ́ òkèlè ìjágùntàn agbọ́bí ayé wò wo ọlọ́run ní bá ní túkọ̀ rírí ìfẹ́ òun mọ̀fẹ́ mi fún mi òun ọkọ mi má lọ bójú mi jẹ́ fóun ọkọ mi má má bójú mi jẹ́ òun aya mi má má bójú mi jẹ́ òun ọkọ mi má lọ bójú mi jẹ́ òun aya rírí ìfẹ́ òun rírí your love má jẹ́ kí ìfẹ́ wa dàbí ìka pàdéyẹ yóò ti bá dà lọ. Bàbá lè gbé pẹ̀lú rẹ̀ pọ̀ wá máa bí sí i. A ó mọ rẹ̀ sí i, a ó dẹ̀ máa fẹ́ lálójoojúmọ́. Ìgbé ayọ̀ la ó máa gbé òbírí ìfẹ́. Prove your love, Ọlábọ̀gbé. Oh, baby, mo mọ̀ kó ti ṣe tọ́nà mo ṣe sáré bẹ́ẹ̀ prepare tea. Wájú kò kó wá jẹun. Tí ẹ̀ mú tíì díẹ̀ nù. ó ṣíwọ́ lù mí ó gbá mi létí. Dọ́dọ́rọ́ lójoojó. ṣọ́mọ kó ti ṣiṣẹ́. Ó ti ṣiṣẹ́. ṣọ́mọ kó ti hán bó. Mo ti hán bó. ṣọ́mọ kí tiẹ̀ ti bàjẹ́. Ó ti bàjẹ́. O ti rí ń sìn. ṣé o rí pé tiẹ̀ ti bá ẹ. Ó ti bá mi o. Ó sọ fún ẹ wípé mi ní wípé ibi tá a fẹ́ gbin obì sí obì ńlá lẹ̀wù ń bọ̀ bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ ṣé o rí pé ó ti lálẹ́ wù tán. Ó ti lálẹ́ wù. Ó ti lálẹ́ wù. O ti jẹ́ tán. Ọpẹ́lọpẹ́ rẹ. O ṣe o. No kò sí problem kò sí wàhálà o ti gbá mi létí àbí ọ̀rọ̀ ti tó sọ lọ sí òkè yẹn. ìjó kéré àti tóbi nínú ẹrù ẹ lókè mẹ́ẹ̀ lọ páàkì gbogbo ẹ̀ kó jáde sí. ní ìsìn ni mo sọ o ìsìn ni mo sọ o. ìjó kéré ìjó tóbi nínú ẹrù ẹ lọ kó jáde o tí mo sọ ni lọ bọ́ ẹ̀ lọ bá ọ. Orí pé mi ò nù ẹ́, torí pé mi fọ́ ọkọ̀ ẹ̀, torí pé mi ò lù ẹ́ báyìí mọ́, o tí mo sọ fún ẹ ní wípé kó gbé mọ́tò ẹ̀ tó rà, gbé jáde, kí bèbè kọ́ ni mo rà, àbí 1 2 3 4 5, okùn márùn-ún péré kí n gbà ọ́.
Tani mo fẹ́ pé fún mi dá. Àbáyọ̀mí ìtura lọ. Ẹgbẹ́ mi tani mo máa pè. Dáadé mo sọ fún ẹ. Máa padà bá yé ẹ jẹ ni. Ṣó ti yẹ? Kó o bí ni mo sọ fún ẹ. Gbogbo àwọn gíláàsì rádaràda tó lọ́ọ́ rà sínú ilé tó fẹ́ gba ilé mọ́ mi lọ́wọ́. O fẹ́ forí mi gbà pààrọ̀. Gbogbo ẹni máa lọ bí wá sí. Àbí àbó ra gíláàsì kan báyìí wálé. O ti fẹ́ sọ ní ẹ̀dílé mi. O tó bọ́ tó lé díẹ̀ díẹ̀. O ní màá fọ́ mọ́ ẹ lọ́wọ́. Àbáyọ̀mí o. Tẹ́mi ti bá mi o. Wọ́n máa dá kí wọ́n bí ènìyàn kan tuntun rẹ̀ bí o. Tó bá lọ, tó bá bọ̀, gbogbo aburú tí ọkùnrin bá jẹ́ kí obìnrin ṣe, obìnrin náà ni wọ́n sì máa ń dọ́ka àbùkù ẹ̀ sí. Níwọ̀ wípé o sì lè máa sáré kiri láti wá bẹ̀ mí lẹ́yìn oṣù 6 Àbáyọ̀mí. And they don't care about me. Sorry, please. Sorry, junction tí mo wà insane. Mo ní láti hide kankan mọ́. Mo ní láti sọ fún ẹ. So a lè gbàdúrà pa ẹni kí gbogbo ẹ̀dẹ̀ lọ. Mo lè fẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ẹ. Gbogbo ìgbà tí máa ń sọ wípé màá wá nǹkan kan ṣe sí. Tí máa ń sọ fún ẹ wípé mò ń ṣiṣẹ́ lórí ẹ̀. Gbogbo nǹkan tí mò ń sọ ẹ̀ pé màá wá nǹkan ṣe sí. Tàbí màá máa ro nǹkan tí màá ṣe sí. Gbogbo nǹkan tí mò ń ro ni pé mo yẹn máa lé ẹ kúrò nílé. Mo ṣáà wo nǹkan tó máa ṣe tó máa fi kúrò nínú ilé mi ni but ó kúrò. Lédè kan wá tèmi àti ẹ̀ ti fẹ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ọjọ́ tó ti pẹ́ra ẹ̀. Ó dá pé mi ni mo love lady yẹn, òun ò love mi. Mi ò mọ̀ tẹ́lẹ̀ o. Nígbà tèmi àti ẹ̀ máa padà pàdé after wedding wa kò ju bí oṣù bíi 3 lọ. Òǹdèmí àti ẹ̀rí rárá ẹ̀. Mi kò mọ bọ́rọ̀ yẹn ṣe jẹ́. Mo ṣàkàn padà sí ní bàṣọ̀rọ̀ gbẹ̀dàbẹ́ nípa láìka padà. Wọ́n ní owó òun ká padà fẹ́ra bọ̀ tó ń fẹ́ kó kúrò nílé ọ̀dọ̀ mi. Mo ò fẹ́ rí ẹ nílé mọ́. Kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe because o ò ṣẹ̀ mí. Mi mọ nǹkan tí mo fẹ́ fi sọ fún ẹ tí mo fẹ́ fi lé ẹ. Àfi kí n máa dọ́gba àwọn ọgbọ́n tí mo dá ẹ̀. Ó ní mo ṣe dọ́gbọ́ndọ́gbọ́n tí mi ò ní fi nǹkan kan lẹ̀ lé. Ó ní mo ṣe ń máa treat ẹ bí mo ṣe ń ṣe yẹn. Kì í ṣe pé mi ò lówó lọ́wọ́, mi ò dájọ́ kankan níbì kan. Àmọ́ létà nígbà tí ìgbà tọmọ ẹ máa ríra nígbà tó lọ tán ni mo rí pé olórí burúkú ọmọ ni àṣejáta gan ni. Aṣọ fẹ́ báyé mi jẹ́ ni, aṣọ orí mi ò pé ni. Aṣọ wò pé ṣáwọn ọkùnrin kan wà táyé wọn ìbàjẹ́ báyìí. Mi mọ̀ pé mo wà lára àwọn ọkùnrin táyé wọn bàjẹ́ nígbà tí mo níyàn lè tí mo ń dọ́ka láàmú. Nígbà tí mo ti rí ìrọ̀rùn tán tí mo ń wá ìrojú káàkiri. Mo ṣe kúrò ní tọ́ báyìí. Mo ṣe bẹ̀rẹ̀ ọwọ́ yíyọ nìyẹn. Mo ṣe máa kúrò ní ni mo wá. I'm serious. I'm sorry, please. Because that was a great thing àti ẹ̀ ti mọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tó di pé mo pàdé ẹ̀. Mi ò mọ̀ pé mo wà lára àwọn ọkùnrin táyé ẹ̀ ti bàjẹ́. Mo ti rí ìrọ̀rùn tán tí mo wá ìrojú káàkiri. Mo ṣe kúrò ní tọ́ báyìí. Mo ṣe bẹ̀rẹ̀ ọwọ́ yíyọ nìyẹn. Mo á pè báyìí kò ní dá mi lóhùn. Ọjọ́ tó máa pàpà dá mi lóhùn inú ilé mi ló ti sọ fún mi pé orí mi ti dàrú. Wọ́n lé mi tí mo lè léyàwó mi kúrò lé. Definitely tí máa fẹ́ òun máa lé òun náà ni. Bí o ṣe dá mi lóhùn ni ìgbà ẹni mo mọ̀ pé èèyàn tó ń fẹ́ wọ́n lé ní 15. Ó ṣe mí. I don't know what to do. The only thing I can just do is I can push it títí tó máa fi misbehave pọ̀ tó ń lọ. Sùúrù yẹn pọ̀. I left from you. You are stupid. Àbáyọ̀mí orí ẹ̀ ti dàrú. I'm sorry. Ìgbà wo náà ló wà bí ẹ torí ẹ̀ ti dàrú sí ẹ́. Okay, mi ní kankan tí mo lè sọ sí àfi tí àǹtí mi bá dé ẹ̀ máa yanjú ètò tí gbọ́. Mi ní anything tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ fún náà. I'm sorry. Leave me alone.
sure kò sí nǹkan kí nǹkan láyé tó lè yẹ ẹ̀mí àti ẹ̀mọ́ nítorí aláìgbúgbò kan tí mo ṣe pé kó dá please jọ má jẹ́ kẹ́ni bọ̀dì dá sọ̀rọ̀ wá. I'm sorry. Anybody that's all. Leave me. No. By a big bang, give love a value. Ìfẹ́ me, I love ojú mi jẹ́ baby má bà bójú mi jẹ́ ọkọ mi, mo fẹ́ ọ. I love ojú mi jẹ́